ìjà tó ṣẹlẹ̀ láàrin ààrẹ ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW Alhaji Musiliu Ayinde Akinsanya ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí MC Olúọmọ àti ẹni tó jẹ́ alága ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Èkó Alhaji Mustapha Adékúnlé ẹni tí gbogbo ayé mọ̀ sí Tafasego ó mà ti fẹ́ di wàhálà sí gbajúgbajà olórin fújì ni tó jẹ́ mayegun ilẹ̀ Yorùbá tó jẹ́ Olúọmọ ìlú Èkó tó jẹ́ olórí ọmọọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn ní Alhaji Abdulwasiu Ayinde Anífowóṣe ẹni tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate tí wọ́n sì ní inú bó ṣe ń bí MC Olúọmọ iná nínú ń bí àwọn Sego náà lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Ẹtì ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá lọ yìí. Ẹ rántí wípé lọ́jọ́ Ẹtì tí ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ẹni Alhaji Abdulwasiu Ayinde tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate tàbí mayegun general ẹni ó mà ṣe ayẹyẹ aláṣọ funfun tó pè ní White Party ní agbègbè Victoria Island ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ pé níṣe ni MC Olúọmọ àti Tafasego níṣe ni wọ́n wà ń bẹ̀. Ẹ sì rántí pé ìjà wà láàrin Tafasego àti MC Olúọmọ bẹ́ẹ̀ làwọn méjèèjì ò gbà tira wọn tó sì máa ń fi ọgbọ́n tó máa fi ń sá fúnra wọn ṣùgbọ́n nítorí pé wọ́n gba Wasiu Ayinde gẹ́gẹ́ bí ọ̀gá àti bàbá àtàwọn síwájú wọn ìlà gbọ́ pé ó jẹ́ kí wọ́n pọ́n lé láti jẹ́ káwọn méjèèjì kan wà ní ibi ayẹyẹ náà bíbẹ̀ kọ́ wọn ni wọn ò bá sá fúnra wọn bó ṣe máa ń sá fúnra wọn ni ṣùgbọ́n lójú agbo ọ̀hún níṣe ni ọ̀rọ̀ mà fẹ́ dàrú nígbà tí K1 The Ultimate tó ń kọrin kí MC Olúọmọ àti Sego tó jẹ́ pé níṣe ló ń pe MC Olúọmọ ní ẹni àkọ́kọ́ ìyẹn ọ̀gá pátápátá fún gbogbo ẹgbẹ́ onímọ́tò tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí inú mà bí àwọn ọmọlẹ́yìn Mustapha Sego tó jẹ́ pé àwọn ló pọ̀ jù níbi ayẹyẹ náà inú mà bí wọn nínú pàápàá àwọn bíi tó jẹ́ ọ̀gá nínú ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó yan àwọn bíi Alhaji Abdulganiu Oyedepo tí ó gba ìmọ̀ kì í sí Koko Zaria tàbí Koko Zagaza tàbí American Boy àti Alhaji Taoreed Adédìgbà tí ó gba ìmọ̀ sí Taloskibo níṣẹ́ ni wọ́n máa ń yarí fún K1 The Ultimate pé kó má sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n ní ọ̀gá kan ṣoṣo táwọn mọ̀ lásìkò yìí òun ni Sego àti pé Sego ní ọ̀gá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé Èkó gan ni owó wà. Tẹlifíṣàn Yorùbá tó wọ́ pé ọ̀rọ̀ bí K1 The Ultimate bó ṣe tó ń kọrin tó tún sọ wípé a kì í wí síbẹ̀ ká kú síbẹ̀ bóun ṣe máa sọ lòun ti sọ yìí àwọn pé kò dùn mọ́ àwọn Sego àwọn Koko Zaria àwọn Taloskibo kò dùn mọ́ wọn nínú bẹ́ẹ̀ la gbọ́ pé gbogbo bọ́rọ̀ náà ṣe dariwo kódà tó fẹ́ di wàhálà lójú agbo lọ́jọ́ náà ni wọ́n ní inú MC Olúọmọ wọn nínú tiẹ̀ náà ò dùn sí rárá nítorí kò tiẹ̀ fẹ́ nǹkan wàhálà tàbí àbùkù lásìkò yìí tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún wọ́n ti fẹ́ fi sọ K1 The Ultimate wọ́n ti fẹ́ fi sọ ní ẹnu